I'm going to put an eye on her face now, and I'm going to submit it to the estate. And I'm going to submit it to the estate security. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. I'm going to put an eye on her face now, and I'm going to submit it to the estate, and I'm going to submit it to the estate security. If you want to come and do your job, you do your job, but you don't bring an 11-year-old girl as early as 4:35, 6 for child labor. Do we understand that? Do we understand? I'm not going to listen to your predicaments today. I can give you time to listen to your predicaments, but don't ever bring this girl out. Drop the broom, go and sit down there. Sit down there. Until you're done, then you can go back home with her. Is that okay? Yes. You come here how many times a day? Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Okay. So that means that peradventure, I might still jam her again. Right? Okay. Good morning. Okay. She's going to school. So who is supposed to stay with her at home? She's supposed to stay with her. How old are the younger ones? 8 and 6 years. So who is staying with them now? Your husband is staying with them at home. Okay, so why are you here? Why did you come all the way from Oworo to Ikoyi to be sweeping by 5 a.m.? Someone that connected me to the job. Okay, so it's a job that pays you. Okay, so very well. That means there's no issue. So if that be the case, she's not part of this. Okay? Child labor is wrong. You can tell her to sweep the premises where she lives, your house, the living room. That's training. But not you bringing somebody all the way from Yanoworo to Ikoyi to come and be sweeping. Is not allowed. Okay, madam? If you try it again, if I see her, that's the last day you will see your daughter. We're going to take her into custody where she'll be properly taken care of. Because I want to assume that you cannot afford to take care of this child. That's why you're exploiting her now. Do we understand that? Thank you. It's your girl again, Oriyomi Ayeola, and welcome to another episode of Ìrírí Ayé tó Ganu Tán. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ́wọ́ àdúrà. Àtèmi, àtẹ̀yin, àti gbogbo àwọn ògo wẹrẹ wa. Wọn ò mà ní ṣíléyà. Wọn ò mà ní ṣìrìn. A mà ní ṣe ọ̀gá ní. Nǹkan tá máa ń jẹ là ń wá kiri àmà ní pàdé nǹkan tó máa dáyé wa rú, tó máa báyé wa jẹ́, tó máa jẹ wá. Láṣẹ Ìdùmarè. Ìrírí ayé tó Ganu Tán. Kí n tó máa lọ, mo fẹ́ kọ́kọ́ fi àkókò yìí láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin dáàdì mi, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin bọ̀dá mi, ẹ̀yin àbúrò mi, that ẹ decide láti kà mí yẹ. Tí ẹ ń share life experiences yín pẹ̀lú mi àti àwọn nǹkan àṣírí yín pẹ̀lú mi. Mo mọ̀ ọ́, ẹ ṣé mo dúpẹ́ o, nítorí pé oore màlẹ́ ń ṣe fún wa. Ẹ ń ṣí ojú inú wa, ẹ ń ṣí etí wa, ẹ ń ṣí ọkàn wa wípé ilé ayé tá à ń gbé ó kọjá black and white. Ẹ ṣé mo dúpẹ́ o. As many of you who still have stories, true stories of yourself or people that you truly know, and you would love to share them with me, kindly come into my WhatsApp and drop me a comprehensive voice note. And trust me to get back to you as soon as I am available. Ẹ ṣé mo dúpẹ́ once again. And to all my fellow remit signees, ẹ ṣé mo dúpẹ́ mi ní wá yín tì. To everybody who live in the United Kingdom, you send pound to naira.
and you have not yet signed up with VeloRemit, my darlings, stop shortchanging yourself. Stop cheating yourself. VeloRemit is your surest money transfer platform. They give you unbeatable rates. You get free transfer fee. £10 on your first £100 transfer. And for every referral, you get £10 bonus each. VeloRemit, your surest UK to Niger money transfer platform. Send me a DM, send me a WhatsApp, or click the link in my bio. And to all intentional parents like myself, Algeria Wogowerewa, Ìṣe wọn aṣojú wa, wọ́n ṣàlùbáríkà nínú ẹ̀kọ́ wọn. Book Flight Academy is your surest online tutorial platform to your children's academic excellence. God bless you all. Ìrírí ayé tó ga nù tán. Ẹ jẹ́ ká jókòó ká tún gbélé yìí o. Bọ̀dá kan mà ló wá sínú WhatsApp mi tí wọ́n wá share story ní àkókò tí wọ́n kọ́ṣẹ́ lọ́wọ́ lọ́dọ̀ ọ̀gá wọn, nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Tó dẹ̀ yẹ pé wọ́n fi ń yé mi wípé láti ìgbà yẹn títí di ìsìn àwọn yìí ń bá yé o. Gbogbo nǹkan yìí ń dàrú. Kọ́lọ́run jọ̀ọ́ kó wọlá àkókò àti àsìkò yìí kó bá mi ṣàánú fún wọn. Gbogbo ogun ìgbésí ayé wọn kó bá mi ṣẹ́ pátápátá láìkó kan, kó gbé wọn lékè ọ̀gá ibi àtàwọn ẹni burúkú tí wọ́n bá dòwò pọ̀. Ṣé ká tún lọ kọ́ṣẹ́ tí ó tún di nǹkan tí ẹ̀rù máa bá wa ní? Ká mọ́ wa lọ sọ́dọ̀ àwọn ọ̀gá kọ́ lọ kọ́ṣẹ́, ṣó tún di nǹkan tí a máa sáré, tá máa woṣẹ́ lé lórí, tá máa gbàdúrà lé lórí nítorí Ọlọ́run. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí bọ̀dá yìí? Bọ̀dá yìí máa lọ kọ́ṣẹ́ mà ní mi ní sọ irúṣẹ́ tó kọ́ o. Ẹ má lọ ní àwọn tó ń ṣiṣẹ́ yẹn bó ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n náwọn lọ kọ́ṣẹ́ ni. Wọ́n náà ọ̀gá àwọn dẹ̀ máa ń ṣe dáadáa. Kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ níbi táwọn ti ń kọ́ṣẹ́ yẹn, wọ́n rí ṣe ọ̀gá àwọn yẹn, ẹni táwọn lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ yẹn, ẹni tó rí ṣe dáadáa nínú iṣẹ́ yẹn ni. Kódà àwọn èèyàn nífẹ̀ẹ́ gan kì í ṣe kékeré. Wọ́n dẹ̀ ní owó lọ́wọ́, Ọlọ́run dẹ̀ bùkún fún ọ̀gá yìí. Ọ̀gá yìí dẹ̀ rí ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́. Wọ́n ní ló bá di ọjọ́ kan, lọ̀gá yìí bá pe àwọn sínú yàrá tí ò ṣẹlẹ̀ rí. Làwọn bá gẹ́gẹ́ bí ọ̀gá, kí ló dé táwọn ò ní lọ? Àbọ̀gá fẹ́ rán mi iṣẹ́ ni. Kódà alẹ́ pátápátá nígbà tí gbogbo àwọn lọ sùn ni ọ̀gá yìí pa àwọn bí nǹkan bíi aago 11 ó kọjá ní alẹ́ lẹ́yìn ìgbà táwọn ti ṣiṣẹ́ ọjọ́ tán. Nítorí ìgbà yẹn àwọn àti ọ̀gá wọn jọ lọ sí ibi kan lọ ṣiṣẹ́ ni. Ẹ̀bùn báwọn ọ̀gá ṣe máa ń kọ́ àwọn ọmọọṣẹ́ dání lọ ṣiṣẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà nìyẹn. Àwọn bá wà lóòtẹ́ẹ̀lì, gbogbo àwọn yòókù, àwọn ọmọọṣẹ́ yòókù wà nínú yàrá tiwọn. Lọ̀gá yìí bá pe àwọn bá rò bí àbọ̀gá níṣẹ́ tó fẹ́ ràn mí bí a máa jí ní ìdájí ọ̀la lọ jẹ́ iṣẹ́ yìí. Àwọn bá jọ̀gá ní ìwò nígbà táwọn wọnú yàrá. Lọ̀gá ní káwọn tilẹ̀kùn, làwọn bá tilẹ̀kùn. Ọkùnrin lọ̀gá yìí, ọkùnrin dẹ̀ ni máa yìí náà. Lọ̀gá bá yan rẹ̀ sí wòwò lójú àwọn. Àwọn bá kọ́kọ́ ṣọ́ọ̀kì pé kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ní ni ọ̀gá ẹ̀ bá mú 20 naira 14 ló bá mú jáde. 20 naira tuntun agọ́rán, 20 naira. Ló bá tún mú blade, razor blade tuntun 14 ló bá mú jáde. Ló bá wé 20 naira kọ̀ọ̀kan pẹ̀lú blade pọ̀. Lójú àwọn níbẹ̀ ló bá fi ń pa gbogbo ara, ló ń sọ ló ń ka oríṣiríṣi àyájọ́. Lẹ́rú bá àwọn làwọn dúró pa. Àwọn ò tiẹ̀ lè move, àwọn ò rírú ẹ̀ rí, kò ṣẹlẹ̀ rí. Ló bá ṣá láti orí ẹ̀ báyìí títí dẹ́sẹ̀ ló fi ń pa ara, ló ṣàǹkà nǹkan tó ń kà. Ló ṣe lẹ́yọ kankan tó fi pé gbogbo 14. Nígbà tó ṣe tán ló bá kó lé àwọn lọ́wọ́. Ló bá ní wo àárọ̀ kùtùkùtù ọ̀la kó tó bẹ́ẹ̀ dá láyé kankan sọ̀rọ̀, kó lọ sí ọjà. Ó dárúkọ ọjà náà tí kò jìnnà sí àdúgbò bí tọ́wà. Ó fún ní owó ọ̀kadà. Ó gbúdọ̀ bẹ́ẹ̀ ènìyàn kankan sọ̀rọ̀, kó jí lọ kí gbogbo èèyàn tó jí kó lọ sí ọjà yìí, kó lọ mú owó yìí, kó lọ fi ṣe ìtọrọ àánú fún àwọn oníbàárà. Tó bá ti ṣe tán kó padà wá.
gbọ́dọ̀ pẹ́ o torí ànípẹ́ padà ànípẹ́ lọ sí ẹnu iṣẹ́ láàárọ̀ lọ́kejì. Onọ́rọ̀ yóò yí òun ṣàṣe ló bá di ìdájí lóòótọ́ òun bẹ́ẹ̀ dàlàyé kankan sọ òun lọ ṣe gbogbo nǹkan tí ọ̀gá ní kí òun ṣe tán. Nígbà tóun ṣe tán náà kódà ọ̀rọ̀ tóun sọ fún mi òun ti gbàgbé egbétirégbè ojú bóyá bí oṣù 6 lẹ́yìn tí incident ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n kọ̀ ra òun níyè ni iye òun kọ̀ sọ òun wà nílé ni òun bá sọ fún ìyá òun pé kókó máa ṣẹlẹ̀ nígbà kan tí a travel pẹ̀lú ọ̀gá wa òun bá sọ fún ìyá òun yóò bá ní ìwọ ọmọ yìí ló ṣe rẹ léṣe tó tó yìí má máa ṣe mí léṣe kó lọ́ọ́ má jẹ́ àsùnkún ọmọ bí ìyá òun ṣe bẹ̀rẹ̀ sí ní mú òun rìn kiri nìyẹn o ẹ máa gbà mí o báyìí lọ́mọ mi ló ṣẹlẹ̀ ibi táwọn rìn lọ́ba ní kò ṣe gbogbo iṣẹ́ tó jà ọ̀gá bá rányàn lèèyàn ń jẹ́ kò yẹ kó jẹ́ṣẹ́ yẹn ó ní báwọn ṣe kò sí nìyẹn o àti ilé onífá àti ilé aláwo àti wòlíì àtàáfà kò síbi táwọn ò dé o àwọn oríṣiríṣi àjò wọn ló ti ṣiṣẹ́ o láàrin èmi àti yín egbétirégbè gbogbo ẹjọ́ tá à ń rò gbogbo atótónu yìí is over 5 years now máa iná wọn yìí bá yìí kò dé síbi táwọn bá dé wọn máa ní ọ̀gá ẹ̀ ti lù ẹ́ làwọn ń gbọ́ kódà báwọn ṣe ń sọ̀rọ̀ àwọn yìí ń bá yìí àwọn ti márì àwọn ti bímọ àmọ́ nǹkan ò tó kàn ní táwọn bá ṣe báyìí bí ẹni pé kéèyàn ká tú nǹkan jọ kí èèyàn kọ́kọ́ wà kó tó fi ẹsẹ̀ dáná ni ìyàwó àwọn ó wà at the verge of kó kọ̀ wọ́n sílẹ̀ báyìí nítorí pé wọn ò rí ṣe rárá ẹnikẹ́ni tó bá tún fẹ́ wọn tó bá kówó wá tó kọ́rọ̀ wá láti wá fẹ́ wọn ayé ẹ̀ máa bàjẹ́ ni ó máa dẹ̀dùn àárín ilẹ̀ ni ẹ̀rí pélé yìí ó tún gànà tán abiyamọ a máa kó ọ̀rọ̀ ọmọ ilé ayé yìí máa le. I say the heart of man is desperately wicked. Who can know it? Inú jìn, ẹ jẹ́ ká ṣọ́ra. VeloRabbit is your surest money transfer platform. Kindly sign up. Book Flight Academy is your surest online tutorial platform. Sign up. And do not forget to sign up and subscribe to Opeyemi Ayeola TV. Should you have any story, come to my WhatsApp. Should you want me to influence for your business, come to my WhatsApp. Till I come your way again, I remain your one and only Opeyemi Ayeola. Stay safe out there. Be prayerful. I love you. God bless you. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.